dédé àkókò yìí àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi Àjàó Àrónimí Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí ti baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kọ̀ ọjọ́ kan ọ̀pọ̀lọpọ̀ ìwé aládùn láti kà ní àyínṣẹ́ ìgbàgbé mo ṣèlérí pé a tẹ̀ síwájú pẹ̀lú ìwé tuntun ìwé tí a mọ̀ kà báyìí òun náà ni ìka àbámọ̀ ọlọ́run ní jẹ́ kí èmi ó ti ka àbámọ̀ bọnu ẹ̀yin náà ní kíka àbámọ̀ bọnu lágbára ọlọ́run látọwọ́ ọ̀jọ̀gbọ́n nkọ̀wé àgbà nínú àwọn nǹkan Òkèdòkun Ayọ̀adé àwọn àkóónú tí ń bẹ ń bẹ àwọn orí tí ń bẹ ń bẹ orí àkọ́kọ́ òun náà ni wọn ò tiẹ̀ fẹ́ àkọlé sí wọn kàn sáà bẹ̀rẹ̀ pẹ̀lú orí kìíní ni orí kìíní òun náà ni a ti mú ìwé ọ̀hún kà ẹ mọ̀ pé bí pẹlẹbẹ la ti mọ̀ọ́lẹ̀ jẹ́ mo ti rìnà títí lóòótọ́ ṣùgbọ́n n ò tí ì rìn débi tí wọ́n ti bẹ̀rẹ̀ ilé lókè tí wọ́n á parí ẹ̀ sísàlẹ̀ lélẹ̀ tó túmọ̀ sí pé ibi pẹlẹbẹ la ti mọ̀ọ́lẹ̀ jẹ́ orí kìíní ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ìwé ọ̀hún ìka àbámọ̀ ìwé tá a wé dùn ó dùn ládòjù ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ti wọ orí ìkànnì yìí ẹ subscribe sí channel wa láti láǹfààní sí àwọn ìwé mi tí a tún kà àtàwọn tí a ti kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ ẹ lè jẹ gbádùn ẹ̀ fún ìránnilétí àṣà náà ni gbogbo ẹ wà fún àkàndá ọ̀rọ̀ Awíkonko ló ń kọ́ mi lẹ́ẹ̀kan sí ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan ẹ má tún gbàgbé bákan náà bẹ́ẹ̀ bá ìpolówó ọjà pàdé lórí ìkànnì yìí ẹ má fò kúrò lórí ẹ ẹ má skip kúrò lórí ẹ ni mò ń sọ kó lè bàjẹ́ àǹfààní fún mi lónìí tàbí lọ́la ká fi ṣe gbà fún mórílé tí ṣe gbà fún gbàdà lóko ṣẹ́ gbàgbé ọmọ oko tí ń sunkún búrẹ́dì kó ní ó fèsì ránṣẹ́ lé ṣé fọ́tò rẹ̀ ìgbà kékeré nìyí ó lẹ́wà nígbà kékeré rẹ̀ gan ni o wò bó ti rí kìlìwé tó mọ́ fúfú bí ajọ́ òyìnbó ṣe ń wà lẹ́wà báyìí ni àwọn lẹ́wà náà ṣùgbọ́n kò dàbí tìgbà yẹn tani yìí níyì mọ́mì mi nìyẹn àwọn náà lẹ́wà gan ni o níbo tilẹ̀ ni wọ́n wà báyìí láti gbà tí níyì àti Sadé ti ń bá ọ̀rẹ́ wọn bọ̀ láti kékeré wọn ò tí ì sọ̀rọ̀ kan màmá níyì rí bẹ́ẹ̀ ni kò fi àwọn fọ́tò yìí hàn rí níyì pẹ̀lú kọ̀gbọ́njú mọ màmá rẹ̀ gbogbo ohun tọ́mọ̀ nípa màmá rẹ̀ àwé gbọ́ látẹnu bàbá rẹ̀ ni Ayọ̀bámi ò gbé Abigail níyàwó tí wọ́n fi bí níyì iléèwé girama kan náà wọ́n jọ ń lọ ní Ifọ̀n ṣùgbọ́n Ayọ̀ fi ọdún kan ṣáájú Abí ìgbà tí Ayọ̀ wà ní ìwé kẹta tí Abí wà ní ìwé kejì ní iléèwé girama ni wọ́n ti bẹ̀rẹ̀ sí yan ara wọn lọ́rẹ̀ẹ́ inú ẹgbẹ́ òṣèré táwọn méjèèjì wà ní iléèwé wọn ni wọ́n ti mọ́ra ńgbà tí wọ́n fẹ́ ṣeré ìparí ọdún olùdarí eré fi Ayọ̀ àti Abí ṣe tọkọtaya nínú eré láti ibi eré yìí ni kòríkòsùn ìfẹ́ ti hù sáàrin wọn koríko ìfẹ́ yìí sì bẹ̀rẹ̀ sí ní dàgbà lẹ́yìn tí wọ́n parí eré kí wọ́n tó gba ìsinmi Ayọ̀ béèrè àdírẹ́sì ilé àwọn Abí ó sì fún tiẹ̀ náà ó ṣe ìlérí pé òun ó wá Abí wá sí ilé lásìkò ìsinmi ṣùgbọ́n tọ́hún ní kó má wá sílé àwọn o torí pé àwọn òbí òun ọ̀gbà gbẹ̀rẹ́ ó ṣe ìlérí pé òun ó wá Ayọ̀ wá sílé lóòótọ́ ó mú ìlérí rẹ̀ ṣẹ ìgbà yìí làwọn méjèèjì jẹ́wọ́ ìfẹ́ tòótọ́ fúnra wọn ìkíní kejì wọn jẹ́wọ́ pé òun nífẹ̀ẹ́ ìkejì òun gẹ́rẹ́ tí Ayọ̀ jáde ìwé mẹ́wàá lọ wọ iléèwé ẹ̀kọ́ṣẹ́ ọlọ́pàá ẹ̀kọ́ àwọn ọlọ́pàá inú tó máa ń ṣe ìwádìí ẹ̀sùn ọ̀daràn ńlọ́kọ́kọ́ ní àsìkò yìí Abí náà ti wà ní ìwé kẹwàá àsìkò tí àwọn òbí Abí sinmi ìparí sáà kejì nínú ọdún ṣe déédéé pẹ̀lú àsìkò tí Ayọ̀ gba ìsinmi wálé láti iléèwé rẹ̀ Abí lọ kiri nílé wọ́n sì mọ́ra lẹ́yìn ìpàdé yìí ìgbèrègbè ìgbésìrègbè olúkálukú gbabi iṣẹ́ lọ oṣù kínní Abí ò rálejò oṣù kejì náà tó ń di ó tún lọ bákan náà ó ń wọ́tọ́ sùrù bí ẹlẹ́dẹ̀ bó ti ń jẹun ló ń bègà ọ̀rọ̀gọ̀ bí àdán talẹ́ tààrọ̀ oorun ni bíi tẹ̀yà ẹsẹ̀ ìrònú wá dorí àgbàkodò jẹ̀bẹ̀tẹ̀ gbọ́mọ ilé lọ́wọ́ oorun tó lè ṣe kò ríro kì bá fi lọ èèyàn ṣùgbọ́n ìtìjú ọ̀jẹ̀ ojú àti sọ fún Ayọ̀ gan tí ó rò ó títí ó wá rántí pé ojú kì í ti ìwé àti ó kà ti kọ ó kì gègé mọ́lẹ̀
ó kọ lẹ́tà sí olólùfẹ́ rẹ̀ ó ní olólùfẹ́ mi ọ̀wọ́n ṣé ìwé rẹ̀ ń lọ déédéé orí ìrònú àti ìdààmú ni mo ti ń kọ lẹ́tà yìí sí ọ èyí ni láti sọ fún ọ pé mo ti fẹ́ra kù o lẹ́yìn tí a ríra oṣù kejì nìyí tí mo ti fi ojú kan nǹkan oṣù mi gbẹ̀yìn jọ̀wọ́ ìrètí pípẹ́ máa ń sọkàn láìsàn kí o tètè wá sílé tàbí kí o kọ lẹ́tà kíákíá ọ̀rọ̀ mi kò ní sú ọlọ́run olólùfẹ́ rẹ ọ̀wọ́n Abigail Abifarin. Ibi tí àwọn ayọ̀ gbé ń ṣeré ìdárayá lórí pápá láàárọ̀ ní kùtùkùtù àì ní ọ̀rẹ́ rẹ̀ kan ti wá sọ fún un pé ó ní tẹlígíráàmù kẹ̀ kí ni àdírẹ́sì ẹni tó kọ onítàn kò kọ àdírẹ́sì rẹ̀ sí àbí lásán lọkọ sẹ́yìn àpò ìwé àbí ayọ̀ rẹ́rìn músẹ́ ó lọ tọrọ àyè lọ́wọ́ ọ̀gá tó ń darí wọn ọ̀gá fún láàyè ó sì gba ibi àpótí lẹ́tà yàrá rẹ̀ lọ àkàtúnkà ní lẹ́tà bí fún ayọ̀ òjò rádàpọ̀ mọ́ ìrònú fún un lọ́nà kínní olówó ni àwọn òbí àbí kò sí irú ọ̀wẹ̀ kò sí irú ọṣẹ tí wọn ò lè fi ohun gún wọn lágbára láti dá a dúró lẹ́nu ẹ̀kọ́ rẹ̀ bó sì wù wọ́n lè tì í mọ́lé fún ọjọ́ gbọ́ọ̀rọ̀ tó bá wo lówó ń ló lè fomi ọkà sí àrà tó bá sì wògòdò ń ló lè fi mú aláàárẹ̀ dá lọ́nà kejì ẹ̀wẹ̀ ayọ̀ kò mọ ohun tó lè bá lẹ́nu abí bóyá ó fẹ́ ṣẹ́yún ni tàbó fẹ́ bí kó wáyọ̀ láti ṣẹ́yún nítorí ewu wà nídìí oyún ṣíṣẹ́ nínú èrò rẹ̀ ó wù ú láti fi abí sílé ṣùgbọ́n kò mọ̀ bóyá ó máa gbà láti tàbí kò ní gbà ó tún rò pé bí abí ò bá gbà láti fẹ́ òun ṣùgbọ́n bí abí bá gbà láti fẹ́ òun ṣùgbọ́n tí àwọn òbí rẹ̀ kò bá gbà ńkọ́ bó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé sákèsàké dáadé nìyẹn kò sí agbára kan tó ń lè sà ìyẹn jù ọ lọ òní díẹ̀ ni díẹ̀ ọ̀hún kò kúkú ṣe é fi kún ní ọ̀sán ní dédé agogo 2:30 ni ayọ̀ mọ̀ wípé abí yóò ti dé sí ilé láti ilé ìwé tí àwọn òbí rẹ̀ kò sì ní sí ilé ó kì tẹlifóònù mọ́lẹ̀ ọkàn sí hello ta ló níyẹn àbí báwo ni ayọ̀ báwo ni ṣé orí lẹ́tà mi ń rí o irọ́ ló ń pa kí ló fẹ́ ká ṣe nípa rẹ̀ n tó bá fẹ́ ká ṣe ni n ò lérò mìíràn lẹ́rìn n tó bá sọ oko kan kì í dálé lẹ́yìn ẹ̀pọ̀n sáwọn dádì rẹ ti gbọ́ wọn ò tí ì gbọ́ o mo ẹ̀ṣẹ̀ ń gbèrò àti dọ́gbọ́n kọ sínú lẹ́tà kí n sọ sínú àpótí lẹ́tà wa ni ẹ̀rù ń bà mí o n ò lè kọ àwọn òbí mi lójú sọ fẹ́ ká ṣẹni àbọ̀ fẹ́ bí ẹ̀rù oyún ṣiṣẹ́ ń bà mí ṣe bójú ẹni Bọ́lá ṣe kú ní ìdòta nígbà tó ṣẹ́yún ẹ̀rù oyún ṣiṣẹ́ ń bà èmi náà ṣùgbọ́n ṣé kò ní dílé ìwé rẹ lọ́wọ́ kò lè dí i lọ́wọ́ mo ti sanwó ìdánwò àṣejáde wọn ò lè wí pé kí n má ṣèdánwò àwọn òbí rẹ ń kọ́ ṣé wọn ò ní bínú wọn bá bínú títí nígbà tó bá yá inú wọn á rọ̀ ṣé wọn ò ní fọlọ́pàá mú mi ẹ̀rù wọn ń bà mí o ṣé ọlọ́pàá tún máa bẹ̀rù ara wọn ni ṣé bọ́lọ́pàá ni ìwọ náà jọ̀wọ́ sọ̀rọ̀ gidi ó mọ̀ pé bìnrin bá kan rin ọ̀kan àtẹ̀ tani jọdẹ apẹ̀rin lójú ọdẹ apààyàn ṣáwọn òbí mi la pààyàn wọ́n ń ṣàpààyàn mo pòwe ní jọ̀wọ́ dáhùn béèrè mi náà ó dáa o n ò ní tí ì dárúkọ rẹ títí inú wọn yóò fi rọ̀ wọ́n bá fagídí mọ́ ń kọ́ mo bá dárúkọ rẹ fún wọn n kò ní sọ bí tó wà fún wọn ìgbà wo ló fẹ́ wá sílé lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣé o tí ì sọ tó fẹ́ ṣe o ti sọ tó fẹ́ sọ tán kí n máa lọ sọ́rí ó dọ̀hùn ṣé o nífẹ̀ẹ́ mi ayọ̀ mo nífẹ̀ẹ́ rẹ òdodo ṣé o máa fẹ́ mi bí mo bá ti wù ẹ́ láti fẹ́ I really love you góńgó orí ẹ̀mí mi nífẹ̀ẹ́ rẹ wà èmi náà nífẹ̀ẹ́ rẹ gan ni màá retí ẹ lọ́jọ́ sátidé ó dàbọ̀ ayọ̀ àbí di tẹlifóònù mọ́ bí ẹni pé kí ó tún gbọ́ ohun ayọ̀ àárọ̀ ayọ̀ ti ń sọ ìfẹ́ ràdọ̀bó bí ìgbà tí adìẹ òkòkò ràdọ̀bó bu ọmọ rẹ̀ ó dàbí ẹni pé kórí ayọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó dorí kodò fún ìgbà díẹ̀ ó dèdè ọlọ́mú fọ́tò ayọ̀ tó wà nínú àpamọ́wọ́ rẹ̀ jáde ó wò ó pa ìwé ìfẹ́ ó sì fẹnu kò ó fi sẹ́rìn músẹ́ àbí kọ lẹ́tà gẹ́gẹ́ bó ti sọ ó lọ jù sínú àpótí lẹ́tà ilé wọn nínú ìwé tọkọ ọkàn ojú abẹnukó fún àwọn òbí rẹ̀ pé òun ti diwọ́ disẹ̀ sínú ó bẹ̀bẹ̀ fún ìdáríjì lọ́pọ̀lọpọ̀ ó ní èsì àti àṣìṣe ni ó wá ṣe ìlérí pé òun ò tún jẹ́ faṣọrú ẹ̀sọ́ ṣẹ́gun mọ́ kété tọkọ lẹ́tà yìí tán lọ bẹ́ẹ̀ ta ó gbalé ọ̀rẹ́ rẹ̀ lọ
káwọn òbí rẹ̀ ó tó dé, ọ̀kan nínú àwọn àbúrò rẹ̀ ti mú lẹ́tà ó sì fún ìyá wọn. Bó ti dé, ìyá àbí fẹ́rẹ̀ lè mọ tọ̀ sára ńgbà tó kà á pé àbí ti lóyún, ńṣe ló ń kọ hà bí ẹni tí wọ́n jí kọ lọ́pẹ́ lọ. ó mú lẹ́tà àtọkọ rẹ̀ lọ́nu yàrá. bàbá abímọ ti lóyún, oyún kínni, ńbo ló ti kàn tó ìwé tó kọ lẹ́ẹ̀dì mí tí ọmọ fún mi nìyí o, ńbo ló lọ gan. èmi náà ò bá ń lè, ìwà iṣẹ́ rẹ̀ ló ń nà tí òjò gbélé. ilé ní pàtàkì ìjókòó dèdè, ibi ni yọ̀wà bá mi. ọmọ tí mo náwó ribiribi lé lórí tó wà lọ ń lóyún ẹ̀sìn torí Ọlọ́run. ọmọ tí mo ń ro mi royẹ̀ fún lé lórí tí mo ti ń gbèrò láti rán níléèwé gíga ó wà lọ lóyún. nítorí òde bẹ́ẹ̀ kò bá bìkan yé mi náà o. kí ló fẹ́ sọ pé ó ń jòun níyà tó fi lọ lóyún ẹ̀sìn? ẹgbẹ́ mùtẹ́ni yóò sún débi èyí o. kì í sì hùwà pálapàla tẹ́lẹ̀ o. ńgbà tó wọ ẹgbẹ́ yẹn ni òye mi tó fílẹ̀. ilé ni yóò wà bá mi. ntọ́ bá rí lọ́bẹ̀ tí wa rú sọ́wọ́ yóò sọ. bàbá àtìyá bí wọ́n gọ̀ dáde, wọ́n retí kọ́ wọlé kígilango ọ̀rọ̀ wa máa jáde lẹ́nu wọn sí aago méje alẹ́ lù. wọ́n ò rí mẹ́jọ lù, orí kọjá kò yọjú, mẹ́sàn-án ró, mẹ́wàá kù díẹ̀, wọn ò gbúrò rẹ̀. wọ́n pè é lówó ọmọ lárónú. ọkàn ya bí ọ̀balẹ̀ mọ́. ọkọ rẹ̀ gan tó ti ń fọkàn ọkùnrin gbé tẹ́lẹ̀, ìdí rẹ̀ ò gbomiró mọ́. àbí ọ̀tayọ aago méje àbọ̀ alẹ́ rí kó tó wọlé. ẹ̀rù ń bà wọ́n kọ́ mọ́ lọ fi ìrònú sí ara rẹ̀ léṣe. wọ́n rò pé ó lè lérò pé àwọn ọba òun wí kọ́ lọ gbé nǹkan jẹ. a kì í mọ̀jà èṣù, ajá náà òwe lè bu ni jẹ. abífárin mú ṣòkòtò bọ̀, ìyàwó rẹ̀ sán gbàjámánú, wọ́n bẹ́ẹ̀ ta. ibo ni wọn ìbá wá bí sí? ọmọ tí kì í jáde tẹ́lẹ̀ ńbo ló lè wà? àwọn ìbéèrè wọ̀nyí ló ń jà wọ́n lọ́kàn. Àtinúkẹ́ dábàá pé káwọn lọ kéde lórí rédíò àti tẹlifíṣàn ń pé kọ́mọ bọ̀ wá sílé o. àwọn ò ní bá wí tàbí wí pé ẹni tó bá mọ ibi tó rìn sí kó jọ̀wọ́ ta àwọn lólobó. ọkọ rẹ̀ ní àbáyé dára ṣùgbọ́n káwọn mú sùúrù káwọn wá díẹ̀ ná. níbi tí wọ́n ti ń parapòrò lójúde ilé wọn tí wọn ò mọdó tí wọ́n dọ̀rùn lásì ni bàbá Olú dé bá wọn. ń rí kọjá ló sì yà kí wọn. ìwákúwá làwọn tó sọnù. baálé ilé sọnù. wọ́n ní wọ́n ń lọ sábẹ́ odò. baálé ilé sọnù. wọ́n ń lọ sábẹ́ odò ní ìyá àbíṣe tó fi sẹnu fóró bí bàbá Olú wò bóyá ó bá wọn rí abí. bàbá Olú ní òun gan ni rẹ̀ ní nǹkan bí ìṣẹ́jú mẹ́wàá sẹ́yìn nínú ilé òun tóun àtijọ́ kí ọmọ òun jọ ń kàwé. tó bá ti yá kì í tún pẹ́ mọ́ àlè oníyẹ̀rì. bàbá abí kó sí mọ́tò ọgbàlẹ̀ bàbá Olú lọ. àṣebàjẹ́ síbi tó ń la ń wí. àṣebúburú ẹ̀kọ́ ara fu bí abí ṣe gbóhùn bàbá rẹ̀ ló ti ń gbọ̀n mọ́ orí àga tó wà. èyí ló jẹ́ kí Jọkẹ́ ó fura pé ọ̀sẹ̀ nílé ló jẹ́ kó wá sọ́dọ̀ òun. irọ́ la bí pa fún un tẹ́lẹ̀. ó sọ fún un pé òun fẹ́ kọ́la ìṣirò kan yé òun ló ń fi wá, àti pẹ̀lú pé òun ti sọ nílé àwọn pé ọ̀dọ̀ rẹ̀ ló máa sùn. ńgbà tí aṣọ ti ya lórí eégún báyìí àbí jẹ́wọ́ fún Jọkẹ́ pé òun ṣẹ̀ ló ń fi sájáde nílé. Jọkẹ́ dá a lẹ́bi fún àìtètè jẹ́wọ́ rẹ̀. ó sì lọ bá ìyá rẹ̀ pé kí ó lọ bá Abí bẹ bàbá rẹ̀. ìyá Jọkẹ́ sáré lọ bá Abí fárìn níta níbi tó ti ń lọ́ọ̀yà Abí lọ́wọ́. ó kúnlẹ̀ sége ó ń bá Abí bẹ̀bẹ̀. bàbá Abí ẹ dákun ẹ dáríjì ń ọmọ ìwé pọ́sẹ̀ lọ́jọ́ wá síbí. Jọkẹ́ lọ́ ẹ̀sẹ̀ ń sọ fún mi. mo bá ní tí n bá ti mọ̀ tẹ́lẹ̀ ni n bá ti mú padà wálé. ẹ jọ̀ọ́ kẹ́ ẹ foríjì. bọ́mọdé bá ti mẹ̀sẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ ìwọ̀n bá ló yẹ kí ìjìyà rẹ̀ ọmọ. ẹlẹ́jọ́ ìmọ̀jẹ́ ìlẹ́bi kan tún pẹ́ lórí ìkúnlẹ̀. ọbẹ̀ ròyìn lọ́jọ́ sájáde ńlẹ̀ kẹ́ ẹ jọ̀ọ́ foríjì o. Ọlọ́run ni mo fi bẹ̀ yín o. sùúrù kan tí ẹ lọ́rọ̀ rẹ̀ gbà. ọmọ bọ́ lọ́wọ́ nínà orí kàwò mọ́jú. wàhálà tọkàn fi mi àtìyẹ́ ẹ̀sìn ló dùn mí. ṣé ntàṣẹ ọ̀sá àbúrú jù sá kò ṣe é máa sọ. ká fi ẹnu adákẹ́ ni àkàrà ayé ìsìkẹ́ẹ̀lì àtajà iyọ̀ ọ̀dùn. nígbà tó bá dọ̀la ń mọ̀ ṣàlàyé fún pẹ̀lẹ́pẹ̀lẹ́. kẹ́ bá mi kí bàbá Olúbọ́ bá dé o wọ́n á gbọ́. ẹ jọ̀wọ́ ẹ má bá wíjú o. kẹ́ ẹ sì bá mi káwọn mọ́ mi rẹ̀ náà kí wọ́n má bínú sí o. ọmọ bọ́ lọ́wọ́ nínà nítòótọ́ àwòmọ́jú ló kù. ńgbà tí Abídélé àwọn òbí rẹ̀ ò lè bá wí mọ́. ẹ̀bẹ̀ níyà rẹ̀ ń bẹ̀ pé kọ́mọ dábàá wí pé òun wọ́ sẹ́yún lóru. ìyá rẹ̀ sùn kò lè sùn.
ó dìde ó lọ jí ní yàrá rẹ̀ ó sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí pé ṣé kò tí ì lo oògùn sẹ́yìn kankan o n tí ì lo oògùn kankan sòótọ́ fún mi o má lọ para rẹ sí mi lọ́rùn o má lọ lo oògùn lòkulò tí yóò gé ọ nífun o ṣé wọ́n náà ó máa ń rí ohun tó jọ àwọn sẹ́yún máa ń rí ọ̀pọ̀ ló ti gbábẹ́ kú oyún níní kì í sàrùn kọ́ ya lọ kọ́wọ́ ọmọ rẹ bọ́sọ́ n ò tí ì lo oògùn kankan sẹ́ jọ̀wọ́ má lo oògùn o kò sẹ́ni tí ọba wí o mo ti bọ́ ọbẹ̀ bàbá rẹ o ṣùgbọ́n ta ló lóyún fún gan ọmọ skul wa kan ni ṣùgbọ́n ó ti jáde látẹ̀sìn abíkọ̀ kò sórúkọ ẹni tó fún un lóyún fún ìyá rẹ̀ ràn títí kò sọ nígbà tí ìyá rẹ̀ tó ṣèlérí fún un pé òun ò ní jẹ́ kí bàbá rẹ̀ ó fìyà kankan jẹ ẹni tí ó bá fún un lóyún ló tó dárúkọ rẹ̀ kí ni iṣẹ́ rẹ̀ iléèwé ló ń lọ iléèwé wo ni ń lọ iléèwé ẹ̀kọ́ sí àwọn ọlọ́pàá ló ń lọ iṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ló fẹ́ ṣe àbí torí ọlọ́run ọlọ́pàá lọ rí lóyún fún ọmọ kó bàbá rẹ ní etí wo ní bá ní gbọ́ ìwọ modidi mọ́níjà ọlọ́pàá lọ rí fẹ́ àóṣe fún ọ sọlọ́pàá kì í ṣe èèyàn ni jẹ́ ń gbọ́ràn èèyàn ara wọn pọ̀ àwọn tó jẹ́ pé bí wọn ò tí ì gbàrìbà wọn ò lè jẹun ìwọ ìrí wọn lẹ́sẹ̀ títì táṣọ ó ti gbó mọ́ wọn lára ni tí gbogbo bàtà wọn ó ti gbó tán kí ló rí lára wọn gan tó wù ọ́ iṣẹ́ burúkú iṣẹ́ ikú òun kì í sọ ọlọ́pàá wọṣọwọṣọ ọlọ́pàá nù ní tiẹ̀ kì í ṣe ọba ní imú ọwá ni èwo lọ́sàn nínú wọn èwo lọmọ nínú ọmọ ìbọn wọn ní Jẹ̀bú ọ̀dà Ìjẹ̀ṣà òṣùwọ̀n ìwọ tó ní ìwọ Ìjẹ̀bú Jẹ̀ṣà alọ́lọ́pàá ọ̀dà ọ̀tẹlẹ̀múyẹ́ òṣùwọ̀n ìwọ tó ní ọlọ́pàá nù ní ọkọ rẹ ìwọ lọ yanjú nù wọn àwọn ọlọ́pàá inú onírọ́ oníṣèpè abániwọ̀ràn bá rí dá gbogbo bí Tinúkà ti ń sọ̀rọ̀ àwọn ọlọ́pàá yìí ó mí kí ọ̀rọ̀ ayọ̀ sú abísúkẹ́ Tinúkà sọ débi pé ọlọ́pàá kì í ṣe nǹkan rere ó ní ọlọ́pàá kì í bímọ re ó fi ọlọ́pàá bíi 4 tó mọ̀ ládùúgbò wọn tí kò lu sí àpẹẹrẹ ó sì ṣẹ́ èpè ó ní iṣẹ́ èpè ni wọ́n ń ṣe kò lè jẹ́ kí wọ́n tẹ́gbẹ́ ó ní orí rẹ̀ jìnnà sí àwọn ọlọ́pàá nítorí àìṣòdodo wọn ẹjọ́ ẹ̀bi ni wọ́n máa ń gbé fún aláre nítorí owó wọ́n fi olè sílẹ̀ ẹni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ni wọ́n mọ̀ purọ́ mọ́ kiri ó dá mi lójú tàdá pé ọlọ́pàá kankan ò lè wọ̀run nítorí pé iṣẹ́ iná ni iṣẹ́ wọn níkẹyìn ọ̀rọ̀ àbí pé kọ́mọ̀ sí fi ayọ̀ ọmọ rẹ̀ ni kó bí fún kọ́mọ bá tiẹ̀ lọ abígba ọ̀rọ̀ ya rẹ̀ gbọ́ lóòótọ́ ọ̀rọ̀ ayọ̀ pin ìfẹ́ rẹ̀ sì dùbú lọ́kàn rẹ̀ ní ọjọ́ sátidé tí ayọ̀ wá sílé kò bá ojú abílẹ̀ mọ́ ọ̀rọ̀ ti kò ní bó ti fi sí àbí tó ti ń pè é ní òdòdó tẹ́lẹ̀ kò ju ọ̀pọ̀lọ́ lọ lójú rẹ̀ mọ́ ó sọ fún un pé òun ò lè fẹ́ ayọ̀ àti pé ọmọ rẹ̀ ló máa bí fún un ó ní ọmọ ọlọ́pàá àwọn pọ̀ bí òun bá sì ti bímọ rẹ̀ fún tán kẹ́mọ ọmọ lọ lẹ́mọ́kàfì ọmọ lọ láfẹ̀ lóko ayọ̀ bí ìdí rẹ̀ tí ọ̀rọ̀ fi yára yípo gbèrí bẹ́yẹn àbí dáhùn ní ayọ̀ kò wú ọmọ ó wù mí kò sì lẹ́lẹ́bẹ̀ bí abí ti gúnlẹ̀ ọ̀rọ̀ ńlọ́dẹ̀dẹ̀ tó ń lọ òdúró wẹ̀yìn wo ayọ̀ sẹ́ẹ̀kan ọ̀rọ̀ gbèsè jẹ́ fún ayọ̀ ó ń wòsù bí orí àgùntàn gbogbo rẹ̀ dàbí àlá lójú rẹ̀ ọkàn rẹ̀ pòròrò gbogbo èrò rẹ̀ lórí abí lópo lókòrómọṣó bí ìgbà tí èèyàn já lórí ọ̀pẹ gíga tó wá fẹ̀yìn sán àpáta ni ọ̀rọ̀ abí jẹ́ fún un ìgbà yìí lọ́gbà wípé ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ní lóòótọ́ ìrètí rẹ̀ ti já sófo ọ̀rọ̀ yìí dùn wọnú egungun ó dàbí ìgbà téèyàn fi ìgbọ̀nwọ́ sọ ògiri ó fẹ́rẹ̀ lè lọ gbé nǹkan jẹ níbi tó dùn ún dé fún bí oṣù mẹ́ta ọkàn rìn kiri ni ọkàn rẹ̀ ò sí nítòsí gbogbo èrò rẹ̀ lórí tàbí yìí náà ni olùdarí rẹ̀ níbi ẹ̀kọ́ rẹ̀ ṣàkíyèsí pé kò dárayá àti pé kò sí bó ti máa ń ṣe tẹ́lẹ̀ ó sì pé ó béèrè ń tó ṣẹlẹ̀ sí ayọ̀ fẹ̀jẹ̀ sínú òtútọ́ funfun jáde ó ní ara òun ọlọ́fà díẹ̀ ọ̀gá rẹ̀ bá wí fún àìsọ fún òun ó ní kó lọ sinmi ọ̀sẹ̀ kan lé òkú kì í sin gbá ọpẹ́ kí ayọ̀ tó ti ìfẹ́ abíyọ lọ́kàn rẹ̀ lẹ́yìn bí oṣù kan ọkàn rẹ̀ ń fúyẹ́ díẹ̀díẹ̀ ó sì ń gbàgbé nípa ti abí lẹ́yìn tọ́jẹ́ bo fìtínà ti abí ó pinnu pé ilẹ̀ yóò ta sí i kóun ó tún dákọ̀ obìnrin kọ ó ní ó dìgbà tóun bá parí ẹ̀kọ́ tóun ṣiṣẹ́ tí owó sì rogún sóun lọ́wọ́ kóun ó tún tó dáàbò obìnrin fífẹ́ àbí náà sọ fún ìyá rẹ̀ pé ojú ń ti òun láti máa gbé oyún rẹ̀ léèwé nítorí pé àwọn ẹgbẹ́ òun yóò máa fún sí ẹ̀yẹ́ àwọn òbí rẹ̀ lọ bá sanwó sí ilé ẹ̀kọ́ ìrọ̀lẹ́ abẹ́lé kan
ńbẹ̀ ló ti ń gba ìdánilẹ́kọ̀ọ́ fún ìdánwò àṣejáde. ńgbà tí àsìkò ìdánwò tó, ó lọ sí ìdánwò ní iléèwé. ọjọ́ kẹta tó bí Níyì ni èsì ìdánwò rẹ̀ jáde. kàyéfì ni èsì ìdánwò rẹ̀ jẹ́ fún àwọn òbí rẹ̀. ó yege nínú gbogbo iṣẹ́ tó ṣe pátá láìkò kan. èrò àwọn òbí rẹ̀ tẹ́lẹ̀ ni pé kò lè ṣe dáadáa nítorí pé oyún tó ní kò lè fún láàyè láti gbájúmọ́ ìwé rẹ̀. inú bàbá rẹ̀ dùn dẹ́yìn, ó sì gbójú fún àṣìṣe rẹ̀. ẹni a ò fẹ́ àlọ́ rán. ẹni tí a kò bá sì fẹ́ràn nǹkan rẹ̀ kì í wo ni. obìnrin tá a fẹ́ràn lọ́mọ rẹ̀ wo ni. ìfẹ́ ayọ̀ ó ti fò lọ́lọ́kàn Abí. ó gùn lé ọ̀rọ̀ ìyá rẹ̀ pé ọlọ́pàá kì í bímọ rí. lọ́kàn rẹ̀ ó ń rò ó pé jàǹdùkú ni Níyì máa yà. kò fẹ́ kí àwọn èèyàn mọ̀ òun. fún ìdí èyí kò kọbi ara sí i rárá. ìtọ́jú tó ń fún un kéré tayọ ààlà. kì í fẹ́ kéèyàn mọ̀ wípé òun lòún bí ọmọ. ọ̀pọ̀ ìgbà ló máa ń bá àwọn àbúrò rẹ̀ jà. wọ́n bá ṣèṣì pé ní ìyá Níyì, ẹni tó bá sọ fún un pé kó gbé ọmọ rẹ̀ yóò gba ìtẹ́. ó ní Níyì kì í ṣe ọmọ òun, àṣìbí ni. nígbà tí ìyá rẹ̀ rí i pé kò mójútó Níyì àti wípé kò fẹ́ràn rẹ̀, ó gba alágbàtọ́ fún un. alágbàtọ́ yìí ló tọ́jú Níyì dàgbà. wọ́n fi gbé fún bàbá rẹ̀. nígbà tí èsì àbájáde ìwé mẹ́wàá Abí ti dá, bàbá rẹ̀ ní ó wù òun kó tẹ̀ síwájú, ṣùgbọ́n òun fẹ́ kó kàwé. ṣùgbọ́n òun ò fẹ́ kí ó kàwé ní Nàìjíríà mọ́. ó ní òkè òkun ìlú òyìnbó ńlò fẹ́ kó ti lọ parí ẹ̀kọ́ rẹ̀. ìparí ọdún yẹn ni ìwé dé fún Abí láti òkè òkun pé wọ́n ti gbà á ní yunifásítì kan ní Amẹ́ríkà fún ẹ̀kọ́ apòògùn òyìnbó. àbúrò bàbá rẹ̀ tó jẹ́ olùkọ́ nígbà tó jẹ́ olùkọ́ àgbà lọ́hùn ló bá sọ̀nà rẹ̀. báyìí ni Abí ṣe gba Amẹ́ríkà lọ. gbàrà tí Ayọ̀ parí ẹ̀kọ́ rẹ̀, Oǹdó ní sẹ́gbẹ́ lọ. ilé kan náà lòun àti bàbá Sadé ń gbé. ọ̀gá ọlọ́pàá ni bàbá Sadé, ṣùgbọ́n ó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. ó ní ọ̀gá pátápátá fún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Oǹdó kó tó fẹ̀yìntì. irọ́ kan náà ní Níyì àti Sadé. nígbà tí Ayọ̀ kó dé Oǹdó, ṣùgbọ́n Níyì lọ́jọ́ lórí díẹ̀ ju Sadé lọ. Níyì kò ní alábàáṣeré mìíràn ju Sadé lọ. bàbá rẹ̀ nìyí, iṣẹ́ rẹ̀ kò gba kó dúró sílé rárá. òní Kánò, ọ̀la Kàlàbà, ọ̀túnla Èkó, ọjọ́ mẹ́rin Ọ̀nìṣà ló ń bá ká. bó bá lọ nígbà mìíràn a máa lò tó ọ̀sẹ̀ kan tàbí oṣù kan pẹ̀lú. bọ́ràn tó bá ti pọ̀ tó tàbí bó bá ṣe le sí ni yóò ṣe pẹ́ tó. ọ̀ràn àwọn ọ̀daràn kò gbá kánjú. ẹni tí yóò mú ọ̀bọ yóò ṣe bí ọ̀bọ ni. fún ìdí èyí Ayọ̀ ráàyè dúró nílé láti tọ́jú Níyì rárá, ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ rẹ̀ dé góńgó. gbogbo ìgbà tí Ayọ̀ máa ń lọ bí ẹ̀mí ìyá aláró wọ̀nyí, àwọn òbí Sadé ló máa ń fi Níyì tì. bí Níyì náà bá sì ti ń fojú kan Sadé, kò ní béèrè bàbá rẹ̀ mọ́. sí ọmọdé gọ̀ ẹni orí ọba lọ ni wọ́n. Sadé àti Níyì fẹ́ràn ara wọn. ibi tó bá ti rí ọ̀kan wàá rí èkejì níbẹ̀. ajá kì í lọ kí kolokolo rẹ̀ ó gbẹ́lẹ̀ ní ọ̀rọ̀ wọn. bí ìbejì ni wọ́n máa ń ṣe. àwọn òbí Sadé náà sì tún fẹ́, wọ́n sì tún jẹ́ ẹnìkan tí kì í ṣe lẹ́yàmẹ̀yà. wọn kì í dá ọ̀kan yà sọ́tọ̀ nínú Sadé àti Níyì. bí wọn ò bá sọ fún ènìyàn, kò sí ẹni tó lè mọ̀ pé ìyá Sadé kọ́ ló bí Níyì. bí wọ́n ti ń ṣe é sí ọmọ wọn gẹ́lẹ́ ni wọ́n ń ṣe é sí Níyì. ní àkókò kan ní nǹkan bí ọdún bíi méjì tí Ayọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́, àwọn aláṣẹ ibi iṣẹ́ rẹ̀ rán lọ sí ìlú òyìnbó láti lọ kọ́ ẹ̀kọ́ rẹ̀. nígbà tó ń lọ, àwọn òbí Sadé náà ló fi Níyì tì. ó fún wọn lówó pé kí wọ́n mọ̀ báwọn fi tọ́jú rẹ̀, ṣùgbọ́n wọ́n kọ̀ fún odidi ọdún kan àtààbọ̀ tó lò lọ́hùn. Níyì ọ̀màlà tó fi dé. gbogbo àkókò yìí Níyì àti Sadé ti di ìgbín òye karahun. bí ènìyàn bá ná ọ̀kan, àwọn méjèèjì ni yóò máa sunkún. ohun tó bójú bá mú lọ̀rọ̀ wọn. kí Ayọ̀ tó dé, àwọn òbí Sadé ti sọ Níyì àti Sadé sí iléèwé jẹ́lósinmi. wọ́n bẹ̀rẹ̀ iléèwé ní pẹrẹu. nígbà tí Ayọ̀ dé, ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn òbí Sadé. nígbà tó ṣe bàbá Sadé parí eré rẹ̀ tó ń kọ́, ó sì kó lọ sí ibẹ̀. èyí kì bá fa ìpínyà fún Níyì àti Sadé, ṣùgbọ́n níwọ̀n ìgbà tó jẹ́ pé ilé wọn tuntun yìí kò jìnnà rárá sí èyí tí wọ́n ti ń gbé tẹ́lẹ̀, àwọn méjèèjì sì tún rí ara wọn wẹ́lẹ́wẹ́lẹ́. èyí tó bá kọ́kọ́ múra iléèwé ntán yóò lọ ké sí èkejì. ń bàbá Níyì ò bá sí ilé àwọn Sadé ní Níyì ọmọ lọ gbé. ńgbà tí òun náà sì ń gòkè àgbà tó lè ń dá sunlé, ṣùgbọ́n síbẹ̀ náà òun àti Sadé kò fi ara wọn sílẹ̀. ṣe iṣẹ́ ìṣerìn ìtọ́jú, owó ìṣerìn ìbèrè. ó dífá fún Akínbọ̀dé ọmọ Adẹ̀bẹ̀tì Sọ́lá. Ayọ̀ gbájúmọ́ iṣẹ́ rẹ̀ gidigidi, kò fi ṣe rárá, bẹ́ẹ̀ ni ọ̀kẹ̀rẹ̀ lẹ́nu iṣẹ́ rárá. gbogbo ibi tó ń tẹ̀ ni Ọlọ́run ń jogún fún un. ẹyẹ ẹlẹgbẹ́ rẹ̀ tó lè dorúkodò bí àdán tirẹ̀ láì po ẹ̀jẹ̀ lẹ́nu kò wọ́pọ̀ níbi iṣẹ́ wọn. agbe rẹ̀ kò ráhùn aró, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní àlùkò rẹ̀ ọ̀ráhùn osùn. aṣọ tí ò sí lọ́rọ̀ rẹ̀,
ọ̀pọ̀ tó bá níbi iṣẹ́ ló ti gboyè jù lọ, oyè rẹ̀ ti ga débi pé bó bá pààyàn lẹ́nu iṣẹ́ kò ṣẹ́jọ́ fún. Koríko tí erin bá tẹ àtẹ̀gbé ni ó lè gbé onírúurú ìbọn rìn tàbí kó gbé e sílé. Ó láṣẹ láti lo onírúurú ìjà láti dáàbò bo ẹ̀mí rẹ̀. Lẹ́yìn tí Ayọ̀ parí ilé rẹ̀ àkọ́kọ́ ní ìlú rẹ̀ ní Ìfọ́n ló tó gbéyàwó. Iléèwé girama ni Níyì wà ńgbà tí bàbá rẹ̀ gbéyàwó. Iléèwé kan náà lòun àti Ṣadé sì ń lọ bí ìgbéfà ìkara wọn àtẹ̀lé. Tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ náà ni wọ́n bá lọ. Ìdùnnú àti ìrọ̀rùn ni ìyàwó tí Ayọ̀ gbé jẹ́ fún ọmọ rẹ̀. Níyì ò tún dé ilé ìdáná mọ́. Kó dé kó jẹun ni kò síjà kò síta láàrin Ayọ̀ àti ìyàwó rẹ̀, ṣùgbọ́n Ọlọ́run kò tí ì fi ọmọ sáàrin wọn. Ọmọ kì í pẹ́ dàgbà kíkú ọmọ pọ̀mọ́ fọlọ́mọ. Níyì kékeré jòjò lóye jẹ lọ tó ti ń fi bèbí ṣeré ó ti dàgbà ọtọkùnrin. Òun àti Ṣadé jáde ìwé mẹ́wàá. Èsì ìdánwò oníwèé mẹ́wàá wọ́n sì dára. Èsì ìdánwò àbáwọ̀ yunifásitì tí wọ́n ṣe ńlọ́kù tí wọ́n ń retí. Níyì ń gbèrò láti lọ fún ẹ̀kọ́ òfin. Ṣadé ń gbèrò láti lọ fún ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ èdè òyìnbó ní yunifásitì. Ní àsìkò yìí tí wọn kò tí ì rébì kan gbà lọ, oorun ni wọ́n ń sùn kùlà. Tí ojú bá kú wọn, wọn a máa wára wọn lọ sí ilé. Ìkíní lè wà nílé ẹnì kejì dálẹ́. Ọ̀rẹ́ lásán ni wọ́n ń ṣe o, ọ̀rọ̀ fẹ́ ò sí láàrin wọn o. Ọmọ ìyá ni wọ́n máa ra wọn sí. Ojú ló kún Ṣadé tó fi wá Níyì lọ sílé ní ọjọ́ yìí. Níyì sì gbé álúbọ̀mù lé lọ́wọ́ kó máa wo fọ́tò. Mo mọ ibi tí wọ́n wà ní ìdáhùn Níyì sí ìbéèrè tí Ṣadé bi pé níbo ni màmá rẹ̀ wà. Ó sì bá wọn dádì rẹ̀. Wàhálà tí wọ́n nìyẹn. Bí Níyì ti sojú ó ti fi hàn pé kò nífẹ̀ẹ́ sí ìbéèrè tí Ṣadé bí. Ṣadé òwúlẹ̀ jàǹpátá mọ́. Wọ́n mú ọ̀rọ̀ mìíràn sọ. Níyì kó àwọn ìwé ìbéèrè ìdánwò àbáwọ̀ yunifásitì tí wọ́n ṣe jáde nínú páálí tó kó o sí. Wọ́n ń tún wọn wò. Ó dá mi lójú gbangba pé a kò lè sì tó mẹ́rin nínú eléyìí. Èmi náà lè sì tó mẹ́rin, ṣùgbọ́n ọ̀rọ̀ jáàmù lè ju bẹ́ẹ̀ lọ o. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àṣeyọ́ òbí Olódùmarè ni wọ́n. Ẹni kò kọ́ ẹ báyìí lọ́dọ̀ wọn nìkan ló máa lọ. Ó ṣáà di dandan. Wọn ò lè wí pé mo ṣe èyí tí mo bá gbà. Bí wọ́n bá gbé e lọ sọ́run dúró ná Níyì. Ó dàbí ẹni pé ẹnìkan ń pè ọ́. Ohùn olúwa rẹ̀ jọ tàwọn dádì ẹ. Ó lè já wọn náà. Bóyá wọ́n ti ti ibi iṣẹ́. Bóyá wọ́n ti ti ibi tí wọ́n lọ dé nìyẹn. Jẹ́ kí n lọ yọjú sí wọn. Ọ̀sẹ̀ kẹta nìyí tí Ayọ̀ ti lọ. Ìdí iṣẹ́ ẹni la mọ̀ ní lọ́lẹ̀. Iṣẹ́ ajé ló sọmọ nù bí òkò. Iṣẹ́ ńlá ó ń bẹ níwájú rẹ̀. Ìwádìí èyí tó ń bá kiri pátákó ẹkùn ni ti tajà lẹ́nu kákáká. Ìwádìí lórí àwọn ògbóǹtarìgì ọlọ́ṣà tó ń jẹ epo rọ̀bì fà láàrin igbó kejekeje tí àgbẹ̀ epo rọ̀bì gbà kọjá láàrin Ọ̀rẹ̀ sí Ìjẹ̀bú Òde ló ń bá kiri. Ó ti tó oṣù mẹ́wàá tó ti bẹ̀rẹ̀ ìwádìí yìí. Àwọn olè yìí ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí pẹ́ díẹ̀, ṣùgbọ́n àwọn agbófinró ṣẹ̀ṣẹ̀ fura sí wọn lọ́dún tó kọjá ni. Ẹni tí yóò jẹ́ gbangban yóò tilẹ̀kùn gbangban. Àwọn ọ̀daràn tó ń jẹ́ epo fà yìí sí ọ̀rọ̀ wọn láwo débi pé gbogbo àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń ṣèwádìí ọ̀ràn yìí kò rí nǹkan kan dì mú. Gbogbo akitiyan wọn òfo. Ọjọ́ kejì ọjà ló ń já sí. Àwọn ọlọ́pàá mẹ́rin kan tí àṣírí tú sí lọ́wọ́ kò lè lanu wọn sọ ohun tí ojú wọn rí fún ẹnìkankan tí kò fi mú wọn lọ. Wọn ò súlẹ̀ ọjọ́ yẹn tí wọ́n fi gbẹ́mìí mì. Ojú ọ̀nà làwọn ọlọ́pàá wọ̀nyí wà tí wọ́n ń ṣe àyẹ̀wò ọkọ̀ àti ìwé ọkọ̀. Àwọn kan lára àwọn ògbóǹtagì olè yìí bá wọn lójú ọ̀nà. Wọ́n sì dá ọkọ̀ wọn dúró. Àwọn ọlọ́pàá ò fura sí wọn rárá nítorí pé kò sí àpẹẹrẹ kankan tí ó fi wọ́n hàn gẹ́gẹ́ bí olè. Ẹni tí kò bá sì sẹ́ni rí a kì í sọ pé ó tún dé sí ni. Àwọn ọlọ́pàá béèrè ìwé ọkọ̀ wọn àti láísẹ̀sì awakọ̀ wọn. Wọn ò jàǹpátá bí wọ́n ti béèrè. Wọ́n kó o fún wọn, ṣùgbọ́n àṣìṣe pátápátá gbà ni èyí jẹ́ fún àwọn adigunjalè yìí. Ìdí ni wípé ìwé tí ọ̀gá fi júwe ọ̀nà tí wọ́n gbà dé ibi tí wọ́n ti ń jí epo fà ó wà láàrin ìwé ọkọ̀ tí wọ́n kó fún àwọn ọlọ́pàá. Gbogbo àpẹẹrẹ ibi tí wọ́n ti ń jí epo fà àti àsìkò tí wọ́n ó tún lọ ni wọ́n ṣe sínú ìwé yìí. Bí ọlọ́pàá tí wọ́n kó ìwé ọkọ̀ fún ti ṣíwèé dé àárín ńlọ́kan ìwé yìí níbẹ̀ kò fọhùn. Ó rọra bọ́ sí ẹ̀yìn ọkọ̀ ó yọ ọ́ sápò. Ó kọ nọ́mbà ọkọ̀ wọn sílẹ̀. Ó ní kí wọ́n máa lọ. Ayọ̀ ìwé yìí ni ọ̀jẹ́ kó lè yẹnu ọkọ̀ wò fẹ́rẹ́fẹ́rẹ́. Bí ọlọ́pàá yìí bá mú sùúrù láti yẹnu ọkọ̀ wò ni ìbárí díẹ̀ wò nínú ìran. Àwọn ọ̀daràn ẹyẹ tí Mùsàn yìí ti ń lọ wọ́n lọ sí òde olè jíjà ni. Ìbọn 4 ni wọ́n kó sábẹ́ ìjókòó ọkọ̀ wọn.
pẹ̀lú ẹ̀wù ọlọ́pàá méjì. àwọn ìbọn mátẹ̀tì ìgbàlódé ni àwọn ìbọn wọ̀nyí. Bí ọlọ́pàá yìí bá dẹjọ́ ni kì bá rí mú, ṣùgbọ́n ìyára ìyájù òkú la sin ká tó gbẹ́lẹ̀ kò jẹ́ kí ó ṣàyẹ̀wò dáadáa. Bí ọlọ́pàá ti kó ìwé àwọn ọ̀daràn yìí wọ̀nyí fún wọn tán, wọn ò tún dúró mọ́. Wọ́n tanná ran irin lẹ́nu, irin èbó búdà sílẹ̀. Wọ́n ti rìn jìnnà kó tó sọ sí ọkọ̀ awakọ̀ àwọn ẹlẹ́gìrì wọ̀nyí pé ìwé atọ́nà tí àwọn ò fi débi tí àwọn ò ti jẹ́po fà bí àwọn bá fẹ́ lọ wà nínú ìwé ọkọ̀ tí àwọn kó fún àwọn ọlọ́pàá. Ó bi ẹni tó fún àwọn ọlọ́pàá ní ìwé bóyá ó rántí yọ sílẹ̀ kó tó fún un ní ìwé ọkọ̀. Só yọ ìwé yẹn sílẹ̀ kó tó fún àwọn ọlọ́pàá ní ìwé ọkọ̀. Ìwé wo? Ìwé atọ́nà epo. Mo rántí yọ o. Ọ̀rántí yọ kíni tó sì mọ̀ pé ìwé yẹn ó tó fún àwọn ọlọ́pàá láti wá wa kàn. Wọ́n yẹ inú ọkọ̀ wọn wò, ilẹ̀ mọ́. Wọ́n yẹ inú ìwé ọkọ̀ wò, ilẹ̀ mọ́. Wọn ò bá ìwé yìí níbẹ̀ mọ́. Jìnnìjìnnì ti dàbò wọn. Ẹ̀sìn dé. Ọmọ olè ń kájọ. Wọ́n dúró sí ẹ̀gbẹ́ igbó kan. Wọ́n yọ nọ́mbà tó wà níwájú àti ẹ̀yìn ọkọ̀ kúrò. Wọ́n fi iná sí i, wọ́n fi òmíràn sí i. Lẹ́yìn èyí wọ́n parí ọkọ̀ dà sí ọ̀nà ibi tí wọ́n ti ń bọ̀. Olórí wọn dáhùn ó ní a ní láti jà bí ẹni máa kú ni o. Gbogbo tó bá gbà láò fún un. Bí ọwọ́ ò bá ṣe sán mọ́ àyà ká eléré ni. Wọ́n parí ọkọ̀ dà. Wọ́n wá àwọn ọlọ́pàá lọ. Eré tí wọ́n sá kọjá ọgọ́fà ibùsọ̀ láàrin wákàtí kan. Ńṣe ni wọ́n ń kó wọn lọ bí àrèrà. Eré kí wọ́n lè bá àwọn ọlọ́pàá wọ̀nyí níbi tí wọ́n dúró sí ni wọ́n ń sá. Olúkálùkù wọn ti gbáradì. Ìbọn wọn dúró ní ẹ̀gbẹ́ wọn. Ọ̀rọ̀ à ń pẹ́ kọ̀kọ̀ sí mọ́. Ẹni tó bá fẹ́ dí wọn lọ́wọ́ kó fara gbọ́ta ni. Wọ́n kù dẹ̀dẹ̀. Olókòlòkò wọn ti gbáradì. Ìbọn wọn dúró tọ́ sẹ́gbẹ̀ẹ́ wọn. Ọ̀rọ̀ à ń pẹ́ kọ̀kọ̀ sí mọ́. Ẹni tó bá fẹ́ dí wọn lọ́wọ́ kó fara gbọ́ta ni. Wọ́n kù dẹ̀dẹ̀. Ibi tí àwọn ọlọ́pàá wà ni àwọn ọlọ́pàá náà gbéra. Ìdùnnú àṣírí tó tú sí wọn lọ́wọ́ kò jẹ́ kí wọ́n lè dúró pẹ́ mọ́ níbi tí wọ́n fi wọ́n sọ. Nígbà tí àwọn olè wọ̀nyí dé ibi tí àwọn ọlọ́pàá dúró sí, wọn ò bá wọn mọ́. Ọkùnrin onígógóró kan tó máa ń dúró ti àwọn ọlọ́pàá láti ta gógóró rẹ̀ fún àwọn èrò. Tí àwọn ọlọ́pàá bá dá dúró ni wọ́n dúró béèrè ọ̀nà ibi tí àwọn ọlọ́pàá gbà lọ lọ́wọ́ ọkùnrin yìí. Ó sọ fún wọn pé ọ̀nà ibi tí wọ́n kọjú sí gan ni àwọn ọlọ́pàá náà gbà lọ. Tí ó ti pẹ́ tí wọ́n ti lọ, wọ́n lọ kò pẹ́ rárá. Wọn ò lè tí rìn ju bùsọ̀ kan lọ. Àwọn olè wọ̀nyí tó sì kọ̀. Bí ọkọ̀ wọn ti rìn síwájú díẹ̀, wọ́n wòye pé títí dá díẹ̀. Ọ̀kan nínú wọn sì yìnbọn mọ́ ọmọkùnrin onígúgúrú náà lórí. Ìbọn tú igbá orí rẹ̀ ká. Ó ṣubú sẹ́sẹ̀ igbó. Ọ̀njà pòrò òkú. Wọ́n ṣe èyí kí ọkùnrin yìí má bàa jẹ́ àkóbá fún wọn. Bí ọwọ́ wọn bá tí àwọn ọlọ́pàá tí wọ́n wá, kékeré láti pẹ̀kàn rókò. Igi gangan má gúnmi lójú àtòkèrè láti lọ. Èyí ló mú wọn tètè yẹjú ọkùnrin yìí kó má bàa dẹkùn mọ́ wọn lọ́wọ́. Wọ́n mọ̀ pé bí àwọn ò bá tètè yẹjú rẹ̀, bí ìwádìí bá ṣẹlẹ̀ lórí ọ̀ràn tí àwọn fẹ́ dá, ó lè ta àwọn ọlọ́pàá lólobó nípa wọn. Lẹ́yìn tí wọ́n ti rẹ́yìn onígógóró tán, wọn ò tí ì rí àwọn ọlọ́pàá. Wọn kò ti àwọn ọlọ́pàá. Wọn ò rìn jìnnà púpọ̀ tí wọ́n fi ń wo mọ́tò wọn wájú. Wọ́n rọra dẹ̀rìn díẹ̀. Wọn ò tí ì fẹ́ súnmọ́ wọn kí wọ́n bá fura sí wọn títí ọ̀nà yóò fi dá. Ńgbà tí ọ̀nà dá tí ọkọ̀ fẹ́ rí lọ́nà tó kó ọkọ̀ tiwọn àti tàwọn ọlọ́pàá nìkan láfonífojì ọ̀nà. Wọ́n sáré súnmọ́. Awakọ̀ wọn yàbọ̀ sí apá kejì ọ̀nà bí ẹni pé ó fẹ́ ya ọkọ̀ àwọn ọlọ́pàá sílẹ̀. Bí ọkọ̀ wọn ti fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ti àwọn ọlọ́pàá, ọ̀kan nínú àwọn olè wọ̀nyí ó yìnbọn lu awakọ̀ ọlọ́pàá ní ìdí tí awakọ̀ da tọwọ́ rẹ̀ sílẹ̀. Ó káyé pé ó dìgbò ṣe. Ọkọ̀ ń jù bàlàbàlà kiri títì kí àwọn ọlọ́pàá yòókù tó wà nínú ọkọ̀ tó takútú. Ọkọ̀ ti tàkìtì sí kọ́tà. Awakọ̀ àwọn olè sáré tẹ ìjánu ọkọ̀. Ọkọ̀ fẹ́rẹ̀ má ti dúró tán tí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ fi bọ́ sílẹ̀. Ọlọ́pàá tó kọ́kọ́ ráàyè
ráàyè jáde fa ìbọn yọ lérò àti dojú ìbọn kọ àwọn ọ̀tá wọn, ṣùgbọ́n ìbọn rẹ̀ ọ̀lọ́ta nú kó tó gbàbọn mìíràn lọ́wọ́ ẹnì kejì rẹ̀ iná ti dún lára rẹ̀. níbi tí àwọn mẹ́ta tó kù ti ń gbìyànjú àti jáde nínú ọkọ̀ làwọn olè ti dàbọn bò wọ́n bí iṣẹ́ ọ̀pẹ ni a kì í pẹ́sẹ́. lẹ́yìn táwọn olè wọ̀nyí rẹ́yìn àwọn ọlọ́pàá wọ́n tú ara wọn wọ́n sì yọ ìwé wọn tí wọ́n wá. lẹ́yìn èyí ni wọ́n tó bọ́sọ lọ́rùn wọn. wọ́n bọ́ ẹ̀wù, wọ́n bọ́ ṣòkòtò, wọ́n kó fìlà, wọ́n sì kó ìbọn wọn àti owó tí wọ́n pa lójú ọ̀nà pẹ̀lú. lẹ́yìn tí wọ́n ti kó gbogbo ohun tó wù wọ́n tán wọ́n sáná sí wọn tọkọ̀tọkọ̀. ńbẹ̀ ni àwọn ọlọ́pàá jóná sí ráù níbi ńgbà tí òkìkí kàn dé àgọ́ ọlọ́pàá lóńdó bí àwọn ọlọ́pàá kan jóná sójú ọ̀nà tọkọ̀tọkọ̀. wọ́n yan àwọn ọlọ́pàá 3 lọ sí ibẹ̀ láti lọ ṣàyẹ̀wò bàtàwọn tí wọ́n yàn lọ. nígbà tí òkìkí kàn dé àgọ́ ọlọ́pàá lóńdó bí àwọn ọlọ́pàá kan jóná sójú ọ̀nà tọkọ̀tọkọ̀. wọ́n yan àwọn ọlọ́pàá 3 lọ sí ibẹ̀ láti lọ ṣàyẹ̀wò. ìgbà tí àwọn tí wọ́n yàn lọ ṣàyẹ̀wò débẹ̀ wọn ò rí àpẹẹrẹ kankan tó fi hàn wọ́n pé èèyàn ló ṣọṣẹ́ yìí. ibi tí wọ́n fi sí ni wípé ọkàn wọn ṣèṣe ó sì gbiná. ohun kan tó wá ṣe wọ́n kàyéfì ni pé bó tiẹ̀ jẹ́ pé wọ́n rí àjónákú èèyàn wọn kò rí àjónákú ìbọn. dandan àwọn ọlọ́pàá wọ̀nyí ṣàkó ìbọn jáde ńlé ńbọ̀ ni wọ́n kó o sí. bó tiẹ̀ jóná àjónákú rẹ̀ dà, ìbọn ò sáà lè jóná tó ń tirin. àwọn ìbéèrè wọ̀nyí ni wọn kò rí ìdáhùn sí títí òní, ṣùgbọ́n wọ́n gbà wípé ejò lọ́wọ́ nú. lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tí àwọn ọlọ́pàá ojú ọ̀nà yìí kò tún sí ọlọ́pàá tàbí ọ̀tẹlẹ̀múyẹ́ kankan tó tọ́ rí nǹkan kan dìmú nípa àwọn onífàyàwó epo rọ̀bì yìí. eegun ṣoṣo ní parí ké lẹ́yìn tí ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ bíi 4 sí 5 ti ṣiṣẹ́ lórí ọ̀ràn yìí, ṣùgbọ́n tí wọn ò rí nǹkan kan mú jáde ní ọ̀ràn sún kayọ̀. oṣù 6 gbáko ló ti lò lẹ́nu ọ̀ràn yìí. bó ti ń lọ nìsàlọ́yà níbẹ̀rẹ̀ oorun tó ṣe é sùn ní Èkó lórí ọ̀rọ̀ yìí ò níye. bí ẹni lọ sóko etílé ní Ìjẹ̀bú Òde ní lílọ fún un. bó ti ń lọ ló ń bọ̀ bí ìlẹ̀kẹ̀ dí àtiro. ẹni gbaṣẹ́ ọlọ́pàá sáti gbàyọnu báyìí ńlá parí Orí Kìnní. lágbára Ọlọ́run Orí Kejì láti tẹ̀ síwájú láìpẹ́. ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awikonko TV àti Awikonko TV Live. ẹ má gbàgbé láti subscribe sí channel tí ẹ wà yìí, Ẹwà Èdè Yorùbá TV. Ẹwà Èdè Yorùbá TV pẹ̀lú àkàndá ọ̀rọ̀ Awikonko ìwé táǹkà lọ́wọ́ òun náà ni ìka àbámọ̀ látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà òǹkọ̀tàn Òkèdọ̀kun Ayọ̀adé. tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì. àjò àṣe o.